Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ọ̀rọ̀ tó ń lọ lórí social media nípa Queen Naomi àti kábíyèsí òun ni mo ní ká torchlight sí ẹ̀yin èèyàn lé. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá wo Erin ńlá fún gbogbo ìdìde wọn lórí ọ̀rọ̀ Queen Naomi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ní bàbá wo Erin ńlá ò dá sí. Wọn ò dá sí ọ̀rọ̀ Queen Naomi, wọ́n fi Queen Naomi sílẹ̀ níbi tí wọ́n ń wà. Kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin aráalé, ẹ má jẹ́ ká gbẹ̀ṣẹ̀ o. Nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi àti Alhaji Hamzat Oríyọmí kò ń ṣe nǹkan kékeré wípé ọmọ 35 ó kú lójijì tí ò dẹ̀ ń ṣe pé wọ́n mọwọ́ wọn mẹsẹ̀ lórí ẹ̀ nítorí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó yé Ọlọ́run. Ṣùgbọ́n pé bàbá wa Erin ńlá ò dá sí ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀. Wọ́n dá sí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó ti kọjá nǹkan tó jẹ́ pé wọ́n lè settle ní abẹ́lé because ó ti wà ní ọwọ́ ìjọba. Àwọn náà ń gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Ṣùgbọ́n gbogbo wa là ń gbọ́ wípé àwọn èèyàn ń pe Queen Naomi ní ex-queen. Wọ́n ní kò sí àjọṣepọ̀ bí ìfẹ́ láàrin bàbá wa Erin ńlá àti Queen Naomi. Ṣé lóòótọ́ ni àbírọ́? Èmi ò lè dá yín lóhùn o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè question yẹn lọ́wọ́ mi. Mi ò lè dá yín lóhùn. Ṣùgbọ́n mo mú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ìyá wa Kafilat. Mo mú òótọ́ ọ̀rọ̀ níbẹ̀ nítorí pé wọ́n lọ rí Queen Naomi ní Agodi. Wọ́n wá sọ ọ̀rọ̀ yẹn wípé ọkàn bàbá wo Erin ńlá kò yọ̀ǹda Queen Naomi. Ọ̀rọ̀ wọn lèmi dìmú o. Ṣó ti yé yín? Ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin ará ilé. Ìfẹ́ òtítọ́ òun ni kábíyèsí ní sí Queen Naomi. Ṣùgbọ́n Queen Naomi ní àwọn ò lè fẹ́ ọkùnrin tó ní ìyàwó púpọ̀. Ẹ máa di ọ̀rọ̀ mi o. Wọ́n ní àwọn ò lè fẹ́ ọkùnrin tó ní ìyàwó púpọ̀ pé kí bàbá wo Erin ńlá kan yọ̀ǹda wọn. Ṣé kábíyèsí fẹ́ kí Queen Naomi lọ? Rárá. Ṣé kábíyèsí fẹ́ yọ̀ǹda Queen Naomi? Rárá. Gbogbo wa là ń advise Queen Naomi kí Queen Naomi kí wọ́n máa tọ́jú ọmọ wọn, kán fi kábíyèsí pẹ̀lú àwọn olórí sílẹ̀ ní ààfin kán lọ máa gbé royal mansion. Ṣùgbọ́n ṣé Queen Naomi fẹ́ gbé irú ìgbésí ayé báyẹn láì má máa rí ọkọ wọn déédéé, láì má wá pẹ̀lú ọkọ wọn ní ìgbà tán bá fẹ́ wá pẹ̀lú ọkọ wọn? Ẹ̀yin náà ẹ wo pẹpẹrítì táwọn olórí yìí ń ṣe lórí social media lẹ́yìn ìgbà tí Queen Naomi wà lẹ́wọ̀n. Kì í ṣe kékeré. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe kékeré rárá. Wọ́n ń ṣe fọ́rífọ́rí, wọ́n ń ṣe competition nítorí pé kí ni? Wọ́n ò fẹ́ Queen Naomi inú palace yẹn àfi tá a bá ń tanra wa. Wọ́n ò fẹ́ kí Queen Naomi padà wá sí inú palace yẹn rárá àfi tá a bá ń tanra wa. Ẹ̀yin èèyàn lé, ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ju ojú tá a fi ń wò lọ. Ó ju ojú tá a fi ń wo ọ̀rọ̀ yìí ó jù lọ. It's very very deep. Ọgbọ́n orí ni a lè fi gbé ọ̀rọ̀ yìí sílẹ̀. Kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ó ní agbára nítorí wípé ẹ mọ̀ pé kábíyèsí traditionalist ni kábíyèsí. Queen Naomi òjíṣẹ́ Ọlọ́run prophetess ni Queen Naomi. Ṣé ẹ ti rí báyẹn? Yàtọ̀ sí yẹn kábíyèsí wọ́n fẹ́ di oníyàwó púpọ̀. Queen Naomi
wọn ò fẹ́ fẹ́ ẹni tó níyàwó púpọ̀. Ṣé ẹ ti rí báyẹn wípé ọ̀rọ̀ yẹn ní agbára? Ẹ jẹ́ kí n play advice ìyá wa kan, ẹ jẹ́ kí n play fún yín ẹ̀yin èèyàn lé. Ọlọ́run á yọ ẹ́ nínú eléyìí tó kó sí yìí o. Ṣé bó ti máa ń pòwò kan pé kàkà kó lóore yìí sí kó tó mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìránṣẹ́. Ọmọ ìyá mi olóore tó apply sẹ́ǹsì ni. Má bínú o, òun á kó ẹ yọ ìwà torí yọ mí nínú eléyìí. Bọ̀rọ̀ mi kókó ọ̀rọ̀ mi ni fún ẹ àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó kọ́ fọ́ọ̀sì kátígórì sí ẹ ní pé mo gbàdúrà pé kádà ni wáyé kó yọ ẹ. Àmọ́ wo tó bá fẹ́ fọ́ọ̀sì kátígórì kò ń ṣe ìwọ ìyàwó ọba nìkan àbò ti jẹ́ ex ìyàwó ọba. Jẹ́ kí n sọ fún ẹ, àwọn ọkùnrin kan wà nínú ayé yìí tó bá fẹ́ wọn as ordinary boyfriend, mo máa ń tẹnu mọ́, tó bá fi ẹ́ lẹ̀ ó máa lọ ṣèrà padà ni kó tó di ipò lè gbégbé ayọ̀ o lè fẹ́ ọkùnrin míì. Sórí ọ̀rọ̀ wọn máa ń dàbí ẹni tó gbé kàkàkí ọba níbo ló ti fẹ́ fọ́n, níbo ló ti fẹ́ fọ́n. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó bá máa treat ẹ àbí tó bá ṣe kankan fún ẹ tó o bá fi wọ́n lẹ̀ àgàgà gẹ́gẹ́ bí ìyàwó ọba ilé yìí o máa go solo ni o máa go off radio. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tá a bá fọ ọkùnrin lẹ̀ àbí tá a bá fọ obìnrin lẹ̀ síálẹ̀ ọkùnrin a máa ń like láti máa lọ máa flaunt pé without the man I'm still flourishing, I'm still happy. They play. Oh, fi wisdom sí ni sweetheart. First person tó kọ́ lẹ̀ ṣógbóhùn ẹ̀. No. Ìwọ yìí o fẹ́ máa live life ẹ kódà yìí máa wù ẹ́ kó lè fojú wo èèyàn mi ẹ má kọ́rọ́ sí mi lẹ́nu ọmọ kan ṣàkàjúwe ní o. Mi sọ̀rọ̀ sí bàbá Láyélúwà directly o, mo kàn ń sọ ni wípé majority ọba bó ṣe máa ń rí nìyẹn. Now you go apply wisdom kò ń ṣọba nìkan a lot of ọkùnrin wà bẹ́ẹ̀. Àwọn ọkùnrin míì wà nínú ayé ìtọ́ ẹgbẹ́ tó bá fi ẹ́ lẹ̀ majority wọn ò kí ń rore kan obìnrin tó bá fi ilẹ̀ o dey play o, orí ló máa ń kó yíyọ o. Ìmí tó bá rí ipò fà wọ́n lẹ̀ tọmọtọmọ kọ́ ọmọ lọ even nǹkan kó yẹ pé àwọn náà fi ẹ́ lẹ̀ wọn ò lè rú ẹ́ rore. Ìmí nǹkan lè ṣáájò tó jẹ́ pé àwọn ọmọ tó kó lọ yẹn ò lè jèrè wọn nú ayé. Àbí kò ṣáyé táwa yìí máa yára ẹ lọ́pọlọ. There are some people if you leave them, if you live their lives, especially men, they don't want to leave you. They want to treat you anyhow. They want you to still remain there. If you now decide to leave them completely, go off radio. Because even if you feel pé bóyá ń treat ẹ kò dáa, òun ò rí pé òun treat ẹ ní kò dáa. Wọ́n ti brainwash wọn láfíríkà yí pé obìnrin máa ń fara dàyà nílé ọkọ ni. So whatever tó bá rí faramọ́ ni kò gbẹ́nu ẹ síbẹ̀. Ipò fílẹ̀ is a dent to him, a dent to his name, a dent to his personality. Nígbà tí yàn kóyàn nígbàjú olóyè ni. Ó dẹ̀ ìfẹ́ máa flaunt. Ó fẹ́ máa bí níbìlì pé ọjọ́ òṣèlú máa ṣọ́rẹ́ yẹn. Even kó wá máa jẹ́yàn dógún. Ìwọ̀nba ló máa flaunt torí pé ayé ò rí ẹ lábẹ́ òrùlé ẹ̀ mọ́ jára ẹ. Ọ̀run á yọ ẹ́ nínú eléyìí but go off radio. Wọ́n ní wo májàmásá òun là ń máa akíkanjú tó bá ní brain ni o. Èyí tí ò bá ní brain tó ní ibi rẹ̀ máa kú sí mo máa flaunt ẹ̀ irú wọn máa ń bógun lọ ni. Ọ̀run ò ní jẹ́ kó bógun lọ Queen Naomi. Ọ̀run ò ní jẹ́ kí gbogbo àwọn ènìyàn tó bá fọ̀ sí kátígórì nǹkan bógun lọ. Kò ń ṣe gbogbo ọkùnrin nìyẹn máa ń fi ilẹ̀ àwọn ọkùnrin míì yẹn máa ń plan fi wọ́n lẹ̀ ni. Tó bá dẹ̀ ti fi wọ́n lẹ̀ tó o bá ti ṣètùtù síra ẹ ipò orí bá mi wẹ̀ dànù kí n bá lè rí ilé ayé gbé bẹ́ẹ̀ ló ṣe máa wẹ ọpọlọ ẹ kọ́pọlọ ẹ jí láti wà òní lókì ti jayé ló máa wà ó gbọ́dọ̀ jayé flaunting ó máa ní bánú sọ̀rọ̀ yẹn yé wọ́n tó ń gbọ́ tọrọ yẹn taba ire o ibẹ̀ ní kankan wí o. Ẹ̀yin èèyàn lé ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí ìyá wa yìí sọ? Ṣé ẹ ti gbọ́? Bàbá wa wọn ò lè fi Queen Naomi sílẹ̀. Wọn ò lè fi wọ́n sílẹ̀. Inú wọn ò dùn láti fi Queen Naomi sílẹ̀. Inú wọn ò dùn láti yọ̀ǹda Queen Naomi. Ṣùgbọ́n Queen Naomi dẹ̀ ní wọn ò fẹ́ gbé inú palace nítorí àwọn ìyàwó tí kábíyèsí fẹ́ jọ. Wọ́n láwọn ò fẹ́ ilé olórogún. Kí la wá fẹ́ pe ọ̀rọ̀ yìí? Kí la fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn lé? Kí ni kí Queen Naomi ṣe? Èmi o gẹ́gẹ́ bí èèyàn kan èmi advice Queen Naomi
kí wọ́n jókòó sí ilé ọkọ wọn, kí wọ́n máa tọ́jú ọmọ tọ́lọ́run fún wọn, kí wọ́n padà sọ́dọ̀ bàbá Erin ńlá, kí wọ́n dáríjì bàbá Erin ńlá, gbogbo nǹkan tí bàbá Erin ńlá ṣe kán dáríjì wọn, kí wọ́n dúró sí royal mansion kán máa tọ́jú Tádéníkáwò. Advice tèmi nìyẹn. Torí bí èmi ṣe wà, èmi ò gbàdúrà kí obìnrin kọ́kọ́. Ọmọ ti wà láàrin wọn. Ẹ tó wá rò ó lọ́nà kejì, ọba aládé òun ni Queen Naomi fẹ́, kì í ṣe ọba aládé lásán o, monarch king. Ṣé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yé tí mi ti kú gan o, àwọn èèyàn pè mí lórí ọ̀rọ̀ Queen Naomi o, àwọn èèyàn pè mí gan lórí ọ̀rọ̀ Queen Naomi. Kì í ṣe ọ̀rọ̀ kékeré ni mo gbọ́ lórí ọ̀rọ̀ Queen Naomi. Ṣé rí gbogbo nǹkan tí Queen Naomi ń ṣe, kábíyèsí inú wọn ò dùn sí bó ṣe ń rí Queen Naomi, tí Queen Naomi fẹ́ lọ, inú wọn ò dùn sí. Queen Naomi láwọn ò ṣe mọ́, inú bàbá Erin ńlá ò dùn sí. Bàbá Erin ńlá ò yọ̀ǹda wọn dọ́kàndọ́kàn, wọn ò yọ̀ǹda wọn nítorí pé ìfẹ́ òtítọ́ òní kábíyèsí ní sí wọn, inú wọn ò dùn sí rárá. So the only thing tí Queen Naomi lè ṣe òní pé kán padà sọ́dọ̀ kábíyèsí. Ẹ jẹ́ kí n sọ fún yín, ọkùnrin wo ni Queen Naomi fẹ́ lọ fẹ́? Ọkùnrin wo náà fẹ́ lọ fẹ́? Pẹ̀lú pé wọ́n ti fẹ́ ọba rí. Ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀. Bí mo ṣe wà, mo nífẹ̀ẹ́ Queen Naomi o, mo nífẹ̀ẹ́ wọn gan, mo dẹ̀ nífẹ̀ẹ́ kábíyèsí. Mi ì bá wọn méjèèjì tán, ṣùgbọ́n relationship tí àwọn méjèèjì ní tọ́jọ́ ní, relationship tó dáa ni. Ìfẹ́ òtítọ́ ló wà láàrin àwọn méjèèjì. Ìfẹ́ òtítọ́ òun ló wà láàrin àwọn méjèèjì. Ìtorí ẹ̀ ni mo fi máa ń support àwọn méjèèjì. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé, ta ni Queen Naomi fẹ́ lọ fẹ́ ní ìsìn tí wọ́n ti fẹ́ ọba aládé rí? Monarch king ni wọ́n fẹ́ o, monarch king, ọba tó jẹ́ pé gbogbo àwọn ọba ń wárí fún. Ẹ wá ní ẹ ṣe mọ́ nítorí pé kábíyèsí kóyàwó jọ. Àwọn èèyàn kan sọ pé ṣe bí àwọn náà fẹnu ara wọn gbàdúrà ipe kí aya máa pọ̀ sí o, kọ́mọ máa pọ̀ sí o, kọ́lá máa pọ̀ sí o, ìpọ́lọ́ndẹ̀ gbọ́ àdúrà yìí. Ẹ mọ̀ pé ọjọ́ birthday Queen Naomi ni Queen Naomi gbàdúrà yẹn lórí social media. Yàtọ̀ sí yẹn, ọba tẹ́ ẹ fẹ́, ọba aládé tẹ́ ẹ fẹ́, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó máa fẹ́ yàwó. Lóòótọ́ kábíyèsí wọ́n sọ fún Queen Naomi pé àwọn ò ní fẹ́ yàwó torí wọ́n ní wọ́n ṣèlérí fún wọn. Ṣùgbọ́n èèyàn ní kábíyèsí, wọn ń ṣọlọ́run. Ẹlẹ́ran ara ní kábíyèsí, àìmọye èèyàn ló máa ṣèlérí tó jẹ́ pé tó bá dọjọ́ iwájú wọn ò ní mú lérí wọn. Wọ́n ṣe èèyàn ní kábíyèsí, wọn ń ṣọlọ́run. Ọlọ́run nìkan ló ń ṣe ìlérí fẹ̀dá tó máa ń dúró ti ìlérí ẹ̀. Ẹ̀yin èèyàn lé, kábíyèsí wọn ò lè yọ̀ǹda Queen Naomi dénúdénú. Kò sí ẹni tí ó máa rí irú Queen Naomi yẹn tó máa ní kó lọ fẹ́ ọkùnrin mi. Ẹ rí bí Queen Naomi ṣe sẹ́ẹ̀tì, ẹ rí bó ṣe fáyìn. Yàtọ̀ sí yẹn, Ọlọ́run tó wá fi ìwà ó fi jíǹkí wọn. Ọkùnrin wo ló máa ní kán lọ fẹ́ lòmí? So inú kábíyèsí ò lè dùn fún Queen Naomi láti move on pẹ̀lú ọkùnrin mi. Even gan kí Queen Naomi láwọn ò máa rí mọ́, inú wọn ò lè dùn pé Queen Naomi ò fẹ́ àwọn mọ́. Advice mi ní o, Queen Naomi ẹ padà sọ́dọ̀ ọkọ yín. Ọmọ ti wà láàrin yín, kì í ṣe ọmọ pé ọmọ àrólé kábíyèsí ọwọ́ yín ló wà. Ẹ padà sọ́dọ̀ ọkọ yín kẹ́ ẹ lọ ṣàtúnṣe. Ẹ̀bẹ̀ tí tèmi ní, ẹ lè sọ pé ẹ fẹ́ bàbá Erin ńlá mọ́. Kí kábíyèsí dẹ̀ yọ̀ǹda yín, kábíyèsí ò ní yọ̀ǹda yín. Tinútinú wọ́n lè má sọ̀rọ̀ pé òkè tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn move on, but dénúdénú wọn lè yọ̀ǹda yín. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ ti fẹ́ onírìṣà
ọba aládé ó ní àwọn nǹkan tẹ́ ẹ máa ṣe, ó ní ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé kó tó di pé ẹ lè move on pẹ̀lú life yín. Ṣé ẹ fẹ́ máa go through gbogbo àwọn nǹkan báyìí? So àdúrà mi ò ní wípé kọ́lọ́hún kó yọ yín ní inú ibi tẹ́ ẹ wà, kẹ́ ẹ kúrò ńbẹ̀, èyí tó jẹ́ pé láìpẹ́ ẹ máa jáde, ṣùgbọ́n ẹ lọ ṣàtúnṣe, ẹ padà sọ́dọ̀ ọkọ yín, ẹ padà sí ọ̀dọ̀ ọkọ yín. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Yorùbá ní ọkọ lolórí aya. Advice tèmi nìyẹn o. Kábíyèsí ò bá fẹ́ yàwó 20, ẹ̀yin lẹ bí àrólé fún kábíyèsí. You are still the first wife ní inú palace yẹn, nítorí wípé ẹ̀yin ni kábíyèsí fẹ́ kó tó di pé gbogbo àwọn olórí débẹ̀. Ẹ padà, ẹ lọ ṣàtúnṣe, torí pé bàbá wo Erin ńlá inú wọn ò dùn láti yọ̀ǹda yín. Ìtorí ẹ̀ ni mo fi jáde láti mú gist wá, ipe kí a gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ. Gbogbo àwọn èèyàn ló ń sọ, gbogbo àwọn èèyàn ló ní kí ló dé tẹ́ fẹ́ padà sọ́dọ̀ kábíyèsí. Everybody ló ń sọ. Kábíyèsí is a very good man. Èèyàn dáadáa ni kábíyèsí. Ẹ má rèé pé kábíyèsí fẹ́ yàwó. Ẹ gbá ojúmọ́ ọmọ yín, ẹ máa tọ́jú ọmọ yín. Ọlọ́run á dẹ̀ jẹ́ kẹ́ ẹ tún ní ọwọ́ rere lẹ́yìn, pé kí Tadé ní káwò kó gbàbúrò. Àdúrà mi nìyẹn. Ọlọ́run Elédùmarè á jẹ́ kẹ́ ẹ kúrò ní ibẹ̀ yẹn ní kíákíá, nítorí pé àwọn ìjọba wa náà ti ń gbé ìgbésẹ̀ ní agbára Ọlọ́run. Mo gbàdúrà fẹ́yìn àti Alhaji Oríyọmí. Ọlọ́run á ṣíjú àánú wò yín. Ọlọ́run á dúró tì yín. Ó máa jẹ́ kẹ́ ẹ jáde láyọ̀ àtàlàáfíà. Wọn ò ní gbé òkú yín jáde níbẹ̀ yẹn o. Wọn ò ní gbé òkú Alhaji Oríyọmí jáde níbẹ̀ yẹn. Ọdún 2025 yìí, ìdùnnú, ayọ̀, ìbùkún, ìgbéga ló máa jẹ́ ti yín àti Alhaji Oríyọmí nígbà tẹ́ bá kúrò níbẹ̀ yẹn. Ọlọ́run á ṣílẹ̀kùn ilẹ̀kùn rere, ilẹ̀kùn àlàáfíà sínú ayé yín, ẹ̀yin méjèèjì. Ẹ jọ̀ọ́ ẹ ro nǹkan tí mo bá yín sọ yìí o. Tó bá jẹ́ pé ń gbọ́ mi, ẹ rò ó. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n sí àbúrò ni mò ń bá yín sọ. Nítorí wípé kì í ṣe nǹkan tó dáa fún obìnrin láti dá wà, láti má ní adé orí. Kò ń ṣe nǹkan tó dáa. Gbogbo àwọn single mom tẹ́ rí yẹn, àwọn náà fẹ́ ládé orí. Kò sóbìnrin tí ò fẹ́ ládé orí. Ṣùgbọ́n ẹ máa rò pé kò sí ẹni tó perfect. Kábíyèsí ò perfect, wọn kì í ṣọlọ́run. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á jẹ́ kí ọ̀rọ̀ yìí, á jẹ́ kí ó yanjú. Ẹ má bínú sí kábíyèsí, ẹ dáríjì wọ́n. Ẹ dáríjì wọ́n. Ẹ ro ti Tadé ní káwò, kẹ́ dáríjì kábíyèsí. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí gbogbo wa ṣe ọdún ayọ̀ o. Ẹ̀yin èèyàn ilé kò jẹ́ bó ṣe jẹ́. Mo ní kí n mú gist wá fún yín ni. Ní agbára Ọlọ́run, ọdún yìí tá a fẹ́ wọ̀ yìí, á san èmi àsíyín. Á san wá sí ọlá, á san wá sáyọ̀, á san wá sálàáfíà. Happy New Year in advance. God bless you. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn létí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín. Kẹ́ subscribe. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo subscribers o, láti January títí di December tẹ́ ń tẹ̀lé wa. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Ọdún yìí ó máa tù yín lára o. Tí a fẹ́ mú yìí, ọdún 2025 tá a fẹ́ mú yìí, ọdún tuntun yìí,
ó máa tu èmi àti yín lára. Ọdún ayọ̀ ni a jọ máa ṣe, àníṣe ọdún ìbànújẹ́. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o. Ẹ kú ọdún, a bá wa láyé. Ara o ẹ ṣé.